Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you. Ọmọ bíbí ire, ènìyàn ire ni, ọmọ ológun olówó orí Dámilọ́lá. Ọmọ bíbí ire, ènìyàn ire ni, ọmọ ológun olówó orí Dámilọ́lá. Ó yá ẹja máa kí ọlọ́jọ́ ìbí tòní, ọlá kì í tán Stephen, ọlọ́ọ̀ní tán nínú ilé rẹ láíláí, ó kú oríire ọdún ọjọ́ ìbí tòní. Ọmọ ológun ọlá kì í tán olówó orí Dámilọ́lá, àgùntàn sọ́ọ́lù ọmọ ọkùnrin, olóríire ẹ̀dẹ́ ènìyàn ló ń ṣe, ọmọlúàbí ọmọ olú ìwà, ó dúró déédéé oníláárí onítẹríba. Kéètì Love, ìwọ ni mò ń kó bẹ̀rẹ̀ fún ẹ̀fà gallant comrade. Aya rẹ ló ní máa kíyọ ológun Dámilọ́lá pọ́nbẹ́pọ̀rẹ́ àkúrúyẹjọ́ àmọ́lẹ́yinjú. Arẹwà lóbìnrin olóríire ọmọ, ó ní máa kí ọ pé ó kú ọdún ọjọ́ ìbí tòní, ó ní máa kọ́kọ́ òun olówó orí òun, ó ní bá ọdẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ, ìwọ lọmọ Ìkẹrẹ Èkìtì, Ìkẹrẹ olókè méjì takọtabo, olóṣùtà ọ̀run Ìkẹrẹ ọ̀rọ̀lẹ̀ bàbá òkè. Ó yá lágbolé yín ọmọlé ọ̀ísà, lágbolé bàbá tó bí ọlọ́mọ, káàsà gbàgẹ̀rẹ̀ lójúlérìn gbọ́dọ̀ mú ṣuṣu tó bá ná. Ọmọ àgbàgbà yókè yálù, ó yan àtìkìtìkì yátì ìyá omeru, ọmọ olúlé ọ̀jẹ̀gbọ̀nà, ó mọ̀ fẹ̀fẹ̀ kẹ́ni látòrò ọ̀ràn kan. Ó yá nílé ìyá rẹ, torí àìnílé bàbá kámọ̀ nílé yeye. Ǹlẹ́ o, ọmọ ọba Dànsákì, ọmọ ìfọ̀kan mú, ọmọ àrífọ̀kan jí ti gbégbéńgbé. Èrè ọ̀kìkẹ́ lórí adé yìí nílẹ̀ yẹ ti alọ́nà òrò. Ọmọ wa lálẹ́ ọmọ wa lọ́ọ̀rọ̀, ọmọ wa lágogo mẹ́fà òrọ̀lẹ́, ọmọ bo oníjàgbógìdì, akọ ọkùnrin, ọmọ àti pàṣẹgẹrẹ dọjà. Ó sọdún èyí ó sẹ̀mí ìsìn, nínú owó, nínú ọlá, nínú iyì, nínú ẹ̀yẹ, nínú àlàáfíà tí ń ṣe bàbá ọ̀rọ̀. Ọdọọdún ní sápó orúwé, ọdọọdún lèrùwà ń wà, ọdọọdún ló mọ̀ bẹ́ẹ̀ láṣọ ọlọ́run ọba mi òkè. Ẹyẹ àkàlà, ẹyẹ àkàlà, ẹyẹ àkàlà ni ó mọ̀ sìnkú gbogbo ẹni tó bá ní òní dà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 . I wish you long life and prosperity láṣọ ọlọ́run ọba mi òkè. Ọlá kì í tán. Òkú ọdún o, òkú ọdún o. Ọlá kì í tán. Òkú ọdún o, òkú ọdún o. Ọmọ ológun. Òkú ọdún o, òkú ọdún o. Dámilọ́lá. Òkú ọdún o, òkú ọdún o. Ọlá kì í tán. Òkú ọdún o, òkú ọdún o. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at APATA EWI. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.